wípé ẹ gba owó jaburata lọ́wọ́ olóyè Bọ́lá Tinubu mo kà á. Ẹbí bàbá mi Tinubu sì ń bẹ láyé. Pàdé wọn kú. Wọ́n bẹ láyé. Ẹyin tá a fi wọn tí wọ́n lẹ gbọ́ jaburata fún gbogbo ẹ̀. Káwọn náà dẹ̀ fèsì. Àwọn ìsà àwọn àbí wọ́n kà bẹ láyé. Kò dìjà. But ṣé ẹ̀yin àti wọ́n ti jọ jókòó papọ̀ rí? Mo rí wọn rí. Ní táìmù tí a fẹ́ dìbò ìbò mímí kò ní Ondo. Èmi sọpọ́tì opponent wọn gbà yẹn. Wọ́n wá pe bàbá mi Senator Rasheed Adéwọ̀lú Ládọjà. Àwọn méjèèjì kọ́lọ̀ jẹ́ mi wọ́n kún wọn bẹ láì tẹ̀lé sí interview lọ́dọ̀ wọn. Bàbá rẹ̀ pè mí pé Sunday mo ní sà bọ́lá ló ń fẹ́ rí ẹ̀ mo lókè sà. Ohun tó bá dẹ̀ ló ń fẹ́ ni kò ṣe. Tí wọ́n mo ní yẹ sà. Òun náà ní òun ní kọ́kọ́rọ́ mi wà lọ́yẹ̀ báyìí. So bàbá rẹ̀ pè mí mo jẹ́ wọn mo lọ bá wọn. Wọ́n wá nọ́mbà mi ọ̀gá fún wọn nọ́mbà mi wọ́n rẹ̀ pè mí fúnra ara wọn 002 ilẹ̀ náà ti nọ́mbà yẹn mo bọ̀ mo mọ̀ pé 002 nọ́mbà yẹn. Wọ́n ní Sunday mo ní sà sọmọ tó sọ̀rọ̀ mo ní mi mọ́ mo darúkọ àwọn ní akẹgbẹ́ sà kẹmẹ́ lágbó sà ẹ̀gbọ́n mo ní bẹ́ẹ̀ ni sà. Wọ́n náà ti sọ fún mi wọ́n dẹ̀ ní kí wọ́n bá àwọn ní Bodlon. Wọ́n dẹ̀ lọ bá wọn. Wọ́n dẹ̀ sọ fún mi pé election táwọn fẹ́ ṣe ń bẹ̀ yẹn sẹ́gbọ̀n ti ṣàlàyé fún mi. Mo ní bẹ́ẹ̀ ni sí mo mọ̀ ìyá tí PDP fi jẹ́ bàbá mi tí mò ń tẹ̀lé mo ní bẹ́ẹ̀ ni lórí impeachment tí wọn kankan ó ti jọ yí mi àtàwọn bí wọ́n ti fọ́n wọ́n ti fi àjẹ wá ń PDP ti fi àjẹ wá ń gbà yẹn. Ọ bẹ́tà kí n mọ́ support àwọn PDP yẹn kí n fún bẹ́ẹ̀ kí n jẹ́ kí wọ́n gba ẹ̀san ìyà tí wọ́n jẹ. Mo lókè sá mo tẹ́ balẹ̀ fẹ́ ni sá mo dẹ̀ kúrò mbẹ́ nítorí lọ́hùn wọ́n fún mi ní 2 million naira pé kí n fi ra epo sí mọ́tò mi tẹ́ẹ̀dẹ̀lẹ̀ interview wọn kàn dẹ̀ búra pẹ̀lú orúkọ lọ́hùn wọ́n fún mi ní 2 million naira mo dẹ̀ gbà wọ́n lé ẹsẹ̀ sá. Olóyè Bọ́lá Tinubu. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní ẹsẹ̀ sá wọ́n ní sọ kí n mọ́ sọ́pọ́tì àwọn tí ó ń ṣe ọ̀tá bàbá tó ìpínlẹ̀ tó lò tó mo fẹ́ràn Senator Rasheed Adéwọ̀lú Ládọjà sí ó yẹ kí mọ̀rú yà tí PDP fi jẹ́ wọn mo ní bẹ́ẹ̀ ni sà kí mọ́ bá wọn dá sí mo dẹ̀ sí wọn lẹ̀ torí pé àwa ti kó nu PDP ńgbà yẹn àti lọ sí Accord Party bàbá mi ti lo Accord Party ńgbà yẹn mi lẹ́rẹ̀ pé kí ni àdúgbò wọn tó ń kí PDP wọn bá ní wọn lọ wọn kò ti fi àjẹ wọn ti gbé ẹgbẹ́ lọ wà ní Ìbàdàn tẹ́lẹ̀ náà nígbà kó mbẹ́ bí ṣe lọ bẹ̀ mọ́ ń tèmi nìyẹn ọ̀rọ̀ adó mi sílé sẹ̀fínì kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó lè pè mí síbẹ̀ ńgbà yẹn pé àwọn tó pè mí ńgbà yẹn pé PDP pé wọ́n mọ ní mi ń ṣe òṣèlú PDP kankan mọ́ ìmílẹ̀ so bí mi ṣe kúrò mbẹ́ yẹn ńgbà yẹn. Mo rí wípé Accord Party àwọn náà ta bíọ́bíọ́ ní àdúgbò Ọ̀yọ́ ní ìgbà kan ṣé pé èèyàn ní bẹ nídìí òròdòrò ké ni àbí báwo ló ṣe Accord kí ló ṣẹlẹ̀ báwo náà ṣe rí ṣe. Ẹ ṣe mọ̀ pé bàbá mi ní orúkọ tó dáa Senator Rasheed Adéwọ̀lú ọkọ rẹ̀ dáa ní Ọ̀yọ́ state ó kọ ẹ tajà tó bá mú ẹgbẹ́ kan lọ́wọ́ ẹ̀ gbogbo èèyàn tẹ̀lé torí kó lóòótọ́ ó dẹ̀ ṣe dáadáa nígbà tó wà ń bẹ̀ níwọ̀n bá àgbà tó rí lò torí ó jẹ́ kó lo ìjọba yẹn dáadáa nígbà yẹn so ó jẹ́ káwọn yẹn fẹ́ràn ẹ̀ ẹ̀ tó ra stand tí bàbá bá níbi tó ń lọ rí àwọn yẹn á tẹ̀lé òun ló jẹ́ kẹ́gbẹ́ àkọ́dù yẹn kó rọ́lẹ̀ dáadáa nígbà yẹn ìfẹ́ tí wọ́n ní sí bàbá àwọn yẹn wọ́n transfer rẹ̀ sí orí ẹgbẹ́ yẹn láti tẹ̀lé bàbá bó ṣe rí nìyẹn. Díẹ̀ gan ló kù wọ́n bá jẹ gómìnà níbẹ̀ yẹn díẹ̀ ló kù. Wọ́n ṣòjòrò fún wa ńgbà gan ni bàbá wọlé olúwa mi wọlé wọ́n ṣòjòrò fún wa ni nígbà yẹn wọ́n lọ gbára fún wa. So iṣẹ́ wo lẹ wá ṣe ní Èkìtì wọ́n ní olóyè Tinubu ńgbà tó tún di ọ̀rọ̀ Èkìtì ẹ̀yìn náà tún ni wọ́n pè so kí ló ṣẹlẹ̀ nígbà náà. ẹni pé ẹni tó sọ̀rọ̀ yẹn òun ká ti tàbọn lórẹ̀ bẹ́ẹ̀ kó kú lókùn wa ẹ̀ nítorí mo tó pé yẹn rẹ̀ ń bọ̀ ni pé ó ní mo sọ pé bàbá Adédìbú ló gbéṣẹ́ fún mi lẹ́kìtì láti wá ṣe fún PDP ní 2009 pé kó ti yẹn rẹ̀ ń bọ̀ bàbá ti kú ní 2008. nígbà tí mo kó kúrò nìyẹn ọkùnrin kan dá sùn. wọ́n lè gbàgbé date ìyẹn ò sọ pé pàdé olóyè Tinubu. bàbá Adédìbú àjọ sẹ́ka bàbá èmi àti bàbá ọjà àsúnmọ́ra rí. But ṣé ẹ pàdé wọ́n ní ẹ pàdé wọn ní Àkúrẹ́ nǹkan tèmi ká nìyẹn. ẹni kí ẹni yẹn
wọ́n ní èmi àtàwọn jọ ṣe mítì ní Ìbàdàn lóòtẹ́ẹ̀lì ẹ wá ní kí wọ́n ẹ wá ṣe fídíò wọn pé Àgúndù àbí kí wọ́n láwọn jẹ́ ẹ wá ní kí wọ́n búra Òdúdú ẹni pé kí wọ́n búra pẹ̀lú ọmọ bàbá Fẹ́mi Òdúdú ẹni kí wọ́n búra lórúkọ Ọlọ́run tó ní wọn pé èmi àti wọn jọ ṣe mítì kankan bì kan tó bá ti búra mo yọ̀ǹda wọn fọlọ́ mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. àti pé wọn gbé yín lọ sọ́dọ̀ olóyè Tinubu láyé Àkúrẹ́. Bàbá ń purọ́ ni bàbá Òdúdú yóò purọ́ ọ ń parọ́ ni èmi ọmọ wọn rí bọ́ yóò wáyé mo fọlọ́ múra mi mẹ́rin yẹn rí èmi ò mẹ́rin yẹn ẹwọ́ ẹgbẹ́ rọ́jò kò tọ́ka ó ti wọ́n pé ọlọ́mọ ti ń lo ògùn ọmọ yìí fún Yorùbá lọ́dọ̀ àwọn ẹ̀sùn yìí tó bàbá rẹ̀ ti relevant àwọn ẹ̀rẹ́ wò pé káwọn ẹ̀ táàpù nù kíní tí ń ṣẹlẹ̀ káwọn ẹ̀ tó fi múra padà àwọn kẹ́ ju bọ́ǹbù lẹ́yìn tí wọ́n ní ìgbà tí mò ń ka sórí wọn ti mọ̀ rí pé wọ́n ti ju bọ́ǹbù yẹn lẹ́lẹ̀ láàrin táyì bàbá ẹ̀ ń pè òrì tí wọ́n ní bàbá ẹ̀ ń pè òrà mọ́tò kan fẹ́ẹ́ nìkan kí wọ́n ti ka sórí wọn àṣẹ bàbá Òdúdú gidi bàbá níbi odù gẹ́gẹ́ bí ọkọ̀ ọ̀rọ̀ wọn ti mọ̀ pé Òdúdú yẹn ló kọ́ wọn ojúlówó ọ̀rẹ́ mi gidi ni wọ́n àjọ ṣiṣẹ́ fún MKO. ẹ gbọ́dọ̀ sá fún odù rẹ ẹ gbọ́dọ̀ sá fún odù wọn yẹn. mi ò sá fáwọn ọ̀rẹ́ mi. ẹ torí pé ojú wọn dúdú ẹ mọ̀ pé olójú dúdú ni wọ́n tí ó bá ya olójú dúdú tí ó ya ìka ẹ̀dá ọ̀tá Yorùbá wọ́n ń pa àwọn fámìlì rẹ̀ lẹ́kìtì lápapẹ̀ ìkúnbẹ̀ yẹn ìgbésẹ̀ kí ló gbé lórí ẹ̀ ẹ ti mọ̀ pé ojú dúdú gidi nìyẹn ẹ ti mọ̀ pé wọn àtàwọn Fúlàní ẹ̀sìn wọ́n jọ ń sin tí bàbá ti bàbá orí kankan jẹ́ wọ́n jọ ń ṣàgbọ́dẹ̀gbà lórí àwọn fámìlì rẹ̀ lẹ́kìtì bí ọ̀wá jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n tó pẹ́rẹ́ ní sẹ́nitọ̀ ń bẹ̀ yẹn tó ń pa gbọ́ àwọn fámìlì táwọn Fúlàní ẹ̀sìn ń pa àwọn fámìlì yẹn tí wọ́n rí ìgbésẹ̀ yẹn ká gbé nígbà tí gómìnà bá sì wà ń bẹ̀ yẹn tí wọ́n ń pa àwọn fámìlì yẹn fún ẹ̀ lọ́gbẹ́ wúwọ̀ tó wọnú ogbó ti Fúlàní ẹ̀sìn pé kó lórí ẹ̀ bá wọ ohun ẹ̀ mọ́ pa àwọn fámìlì wọn níbo lójúdú wà tí ò lè bọ́ta kó rẹ̀ lè jà òyìn sún bẹ̀ bí dáhùn àpò ojúdú nìyẹn pé ojú ẹ̀ dúdú onírọ́ ni irọ́ wà nínú ẹ̀ ẹ lè pè wọ́n ní bàbá torí pé wọn ò lè bírù mi lọ́mọ ìrìn ẹ̀ ti dàgbà díẹ̀ wọn gbọ́dọ̀ bírù mi lọ́mọ ọ̀dá náà la lè pè wọ́n torí mi mọ̀ ìtàbí kémi àti ọjọ́ jẹ́ gbẹ̀gàn wọn gbọ́dọ̀ tí ìjọrí ilé fún mi ṣe wọ́n fẹ́sìn wọn yẹn wọn gbọ́dọ̀ tó mọ́ 50 years lọ. àwọn jù bẹ́ẹ̀ lọ. ẹ̀tọ́ bá jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ 60 tó bá dẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà wọn sáà tiẹ̀ mọ́ bímọ lọ́mọ ọdún mẹ́wàá. wọ́n á dín díẹ̀ ní 60 ọdún wọ́n á dín díẹ̀ ní 60 ọdún. wọ́n á dàgbà ọpọlọ wọn ò kò sáprápra tọpọlọ wọn bá pé dáadáa wọ́n mọ̀ pé ìjà tí ń bẹ́lẹ̀ ìjà Yorùbá ni kì í ṣe ìjà tí ẹ gbọ́dọ̀ mọ discourage ẹni tọ́lọ́ bá fún ní ọgbọ́n tí ń bá ń dá láti ṣe Fúlàní herdsmen lórí ọ̀rọ̀ Yorùbá ọpọlọ wọn yòrò gan wọn ní làákàyè kankan. à ń gbọ́ làákàyè wọn làákàyè tí ń bẹ lórí wọn làákàyè ká fi òṣèlú ọpọlọ òṣèlú ká fi dá nǹkan rú ká sì ìbìtì ní bẹ lórí wọn. à ń gbọ́ awuyewuye láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ mi àtàtà Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni ń ṣẹlẹ̀ láàrin yín. nǹkan kan ò ṣẹlẹ̀ rárá gbogbo ìgbésẹ̀ tá à ń gbé yìí bàbá ń bẹ ń bẹ ààrẹ wa mọ̀ sí dáadáa táwọn ẹ̀dẹ̀ dùn ẹgbẹ́ òun táwọn ẹ̀ filẹ̀ nígbà tí méjì àlà ń janu ẹ̀ rí pé ààrẹ dá lóhùn pé ọ̀ọ́kan bàbá ńlá bàbá àbùkù àní káwọn ọmọ wa yẹn kọ́mọ lé àwọn fámìlì ẹ̀ tí ń pa àwọn fámìlì wa lọ́wọ́ ni tẹ́ bá táwọn pẹ́ bẹ́ẹ̀rù kọ́ba ẹ̀yẹ táwọn pẹ́ wò so ààrẹ dúró so kò sí wàhálà kankan láàrin mi àti wọn. kí ló ń ṣẹlẹ̀ ní Ìbà